ṣàmọ́dún ṣàmọ́yọ̀ òkú ọdún o ṣàmọ́dún ṣàmọ́yọ̀ àwa bá ẹ dúpẹ́. ṣàmọ́dún ṣàmọ́yọ̀ òkú ọdún o ṣàmọ́dún ṣàmọ́yọ̀ àwa bá ẹ dúpẹ́. MC Blessiner. kọ́ngúlù tán kọ́ngúlẹ́gùn ọ̀gá lẹ́bìtì ọ̀gá lélẹ́kọ̀ọ́ ọmọ àwọn mọ́ pa mo dé mo fẹ́ kọrin kó lóríire bàbá olóríire tí sọjọ́ bí ẹ̀ súnmọ́ mi síbí o torí súnmọ́ ni là á mọ̀ sí ẹni Mr. Olúfẹ́mi Adébóyè o FM of London alias òòsà bàbá máa dá ní gọ̀jọ́gọ̀jọ́ máa dá ní gọ̀jọ́gọ̀jọ́ ìlàyé ọlọ́run ò ní fi ọ́ pa wá lẹ́kún yára sàmí ò gbé tó àmì mi olówó orí bọ́lá ńlẹ́ lèmi ń kí lọ́wọ́lọ́wọ́ o tútù kankan ò ní í tu yín ká yàyà kankan ò ní yà yín ọ̀dádámọ̀dàrú olójú fọ́pọ̀ mọ́yọ̀ wọn ò ní dàrin yín rú kẹ́ ẹ pẹ́ fúnra yín kánrin kése bàbá ọlọ́jọ́ òbí tèmi ò tètè mọ̀ pé ó ní sọjọ́ òbí rẹ ẹni bí ẹni èèyàn pàtàkì lọ́rọ́ṣẹ́ pè mí ájìá ọmọ bọ́lájí ọmọ kẹ́hìndé àbíkẹ́ ló pé gbogbo ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹwàá ọdún ìlàyájọ́ orí kádùn rẹ tọdún èyí tún pé ó ní kájọ wá máa gbé tọ́kì sórí àmàlà bàbá ọlọ́jọ́ mi máa ń gbọ́ o owó bàbá oyin kan o bàbá Charles bàbá Kingsley lágbára lọ́wọ́ Olódùmarè ọba ó ti ṣòwò kalẹ̀ àsìkò tó ń jẹ ọmọ bá jiná ikú ò ní já onítàn mọ́ FM of London ò ní fọdún èyí sòpin lọ́lọ́ ọlọ́run ọba ò ní mọ̀yà ọdẹ roko ọdẹ pẹran ẹran kí lọdẹ pa ọdẹ pẹran òkété ikú àárẹ̀ òkété àrùn àárẹ̀ òkété òfò àárẹ̀ òkété àdánù àárẹ̀ òkété bàbá ọlọ́jọ́ òbí ọdẹ roko ọdẹ pẹran ẹran kí lọdẹ pa ọdẹ pẹran ọ̀wàwà ìrí àwa ọ̀wá owó àwa ọ̀wá ọmọ àwa ọ̀wá ire gbogbo àwa ọ̀wá lọ́lọ́ Olódùmarè ọba yára sàmí ògbétò àmì mi ọjàre olóríire bàbá ọlọ́jọ́ òbí máa ń gbọ́ Mr. Olúfẹ́mi o ògìdán ló kó bàbá ẹ Ìgbórè àṣàlẹ̀ ti ṣẹ̀wá wá máa ń gbọ́ dídùn ẹnu mi dáadáa lọ sí lérò Lisa o ọmọ ẹrú wẹ́wẹ́ rẹ mọ́ Lisa rẹ̀ rú títí ọ̀rẹ́ rú dé ṣẹ̀gí bí òsíjọ́ ọdún ṣẹ̀gí ọ̀bọ̀kọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ Ìgbórè àṣà akébí ọlọ́lá ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òrobìnrin rí aya ń bẹ ń lé pitimọ́ bí ogún aya ń bẹ ń lé ọgbọ̀n àlè ń bẹ ń ta ǹlẹ́ ọmọ agbọ́dèrè ọmọ afọ̀pá tí ẹ̀mí ọmọ Ìgbórè àṣà ọmọ aṣáwo kó gbé ní ọmọ òṣètùtù kó gbé èèyàn ẹ̀yin lọ́ọ́ máa fọta wẹ́wẹ́ mu tí ò gbógóró ọmọ wájú ọlọ́kọ̀ tí í ṣòwò ọmọ ẹ̀yìn ọlọ́kọ̀ tí í ṣèjìgbà àlẹ̀kẹ̀ ọmọ ògèdègèdè ọlọ́kọ̀ àtàn yẹbẹyẹbẹ kájú omi ọmọ arúgbó òde èyí tí fàyàfà ǹlẹ́ o ọmọ ọlọ́fin àjàyè ọmọ òrókò làdó ọmọ ọ̀sán ìláwẹ̀ ọmọ abégún ṣe mọ́ béèyàn ṣe ọmọ mo bágìjà mi ò béèyàn jà ǹlẹ́ o ọmọ ẹ̀gbámọ lísàbí ọmọ agbòǹgbò àkàlà ọmọ aṣẹ tí mú kíkan ọmọ yunmúyunmú lóró òkè ọmọ nàmúnàmú lóró òfì ẹ̀gbá tọmọ fífi orò lọ́sẹ̀ tẹ́gùn mólú ọmọ òsílẹ̀kùn palẹ̀kùn dé ọmọ àrídìí ògo lójú ogun ọmọ àròyé ogun bàrà fagbẹ̀ ẹ̀gbá gbalẹ̀ ẹ̀gbá gboko ìgbàkúgbà lẹ́gbẹ́ ẹ̀gbá ń jàre mọ̀bọ́n dáké ọ̀sẹ̀nu gbígbó wúyẹwúyẹ mọ̀bọ́n dégbàgùrà mo gbólóǹbí ọ̀jẹ̀ ọmọ aláké fọlájagun ẹ̀gbá fọlájà wọ́n fèlè jà ọmọ àtẹ́wọ́gboyè ọmọ àfìrọ̀gboyè àtẹ́wọ́mẹ́wẹ̀ẹ̀wá ni bàbá yín fi gboyè lé òwú ọmọ lákèsìn ọmọ lákèjọbí ẹ̀gbá méjì ò gbọ́dọ̀ jára wọn yàn ìkan bá pé báyìí sí èkejì á pé bá a wà náà ni ọmọ wọn lábẹ́ olúmọ wọ́n ọlọ́jọ́ òbí bí n bá ní wọ́n kì ọ́ wọ́n wulẹ̀ sọ ọ́ lẹ́nu ni o ò ní fọdún èyí sòpin lágbára lọ́wọ́ olú ọba ó lulẹ̀ yìí pẹ́ o ò ní tẹ́jú ulẹ̀ mọ́lẹ̀ wọn sì ní fi ọ́ tẹ́lẹ̀ ọkọ̀ wálé yára sàmí ògbétò àmì mi Mr. Olúfẹ́mi Adébóyè FM of London alias òòsà bàbá olówó orí Bọ́láńlé o ó ti sọdún èyí ná ó ti tẹ̀mí sí nínú owó tọmọ àtàìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀ bọ́ ọ bá ń gbọ́ ájìá ọmọ Bọ́lájí ọmọ Kẹ́hìndé Àbíkẹ́ ló pé
o ti sọdún èyí ná orí á jẹ́ kó o ṣe púpọ̀ lókè pẹ́.